Aláròyé máa wí o. Usman sì ń fi ẹsẹ̀ ara rẹ̀ rìn lọ sí ọgbà ẹ̀wọ̀n nílùú Ọ̀wọ̀, èyí lohun tó ṣe. Ọkùnrin ẹni ọdún mẹ́tàlélógún kan Emmanuel Usman ló ti dèrò ọgbà ẹ̀wọ̀n Olókùta lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti mímọ̀ọ́mọ̀ ṣe lòdì sófin tí wọ́n fi kàn án. Ọmọkùnrin yìí làwọn ọlọ́pàá wọ́ lọ sí kóòtù lọ́jọ́ Ajé Monday, ọjọ́ 27 oṣù kẹrin ọdún 2026 yìí lórí fífi tipátipá bá ọmọbìnrin ẹni ọdún 14 kan lò pọ̀ níbi tó ń gbé ní ojúlé 65 àdúgbò Àṣewá, Ìjẹ̀bú-Ọ̀wọ̀ níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní nǹkan bíi aago 11 ààbọ̀ àárọ̀ ọjọ́ 29 oṣù tó kọjá yìí. Ọlọ́pàá agbèfọ́ba Rìpẹ́tọ̀ Fọláṣadé Àkàndé ní àwọn ẹ̀sùn méjèèjì tí wọ́n fi kan olùjẹ́jọ́ lólòdì tó sì tún ní ìjìyà lábẹ́ òfin. Àkàndé ní Usman ti ṣẹ̀ sí abala kẹta nínú àkànṣe ìwé òfin ìpínlẹ̀ Ondo ti ọdún 2023 èyí tó lòdì sí fífi ìyà jẹni lọ́nà àìtọ́ lórí ẹ̀sùn kìíní. Ó ní bákan náà lẹ̀sùn kejì tí wọ́n fi kàn án tún tako abala 221 nínú ìwé òfin ti ọdún 2006 pẹ̀lú. Nígbà tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, agbèfọ́ba yìí rọ ilé-ẹjọ́ láti pàṣẹ pé kí wọ́n fi Usman pamọ́ sínú ọgbà ẹ̀wọ̀n náà nítorí ìyà ńlá tó rọ̀ mọ́ àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Nígbà tó ń gbé ìpinnu rẹ̀ kalẹ̀, onídàájọ́ Tèmítọ́pẹ́ Àfúnsò gba ẹ̀bẹ̀ Àkàndé tó jẹ́ agbẹnusọ fún ìjọba wọlé. Adájọ́ wá ní kí olùjẹ́jọ́ ṣì máa lọ ṣeré nínú ọgbà ẹ̀wọ̀n tó wà ní Olókùta náà títí tí ìmọ̀ràn yóò fi wá láti ọ́fíìsì àjọ tó ń gba adájọ́ nímọ̀ràn. Lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ míì sí ọjọ́ 9 oṣù keje ọdún tá a wà nínú rẹ̀ yìí. Olúṣèyẹ Ìyíadé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.